Báwo lọ sí tó báyìí? Well, let's go. Just best. Ọlọ́run ló ṣiṣẹ́. Àwọn kan máa wò. So let's go. Ṣé àṣà ní any tragedy recorded in recent times? Not really. Not really. Àṣà. How far ṣe ìgbà tó travel to money? Mo fi wọ́n. Mi ò ń ṣá. All right. At least. So, let's make a toast. Okay. To more success story. Cheers. So you are welcome back home. Thank you. So come on me back to Wabe. No. But I don't know ṣá try wọ́n pè mí. Mo trust you. Èèyàn gidi ni àwọn là ń pè ní obìnrin rere. Ṣùgbọ́n obìnrin tó ní rere nínú. Yeah. Mo ti fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ ni. All right. Mo fẹ́ bi ẹ́ wípé kí ni from your own point of view ṣó feel pé anything wrong nínú kí obìnrin kó nífẹ̀ẹ́ sọ́kùnrin kó dẹ̀ make the first move like kó kọ́kọ́ lọ bá wípé akíò lágbájá o tàmídò mo nífẹ̀ẹ́ sí. What do you think about that? Well, tó bá jí mi kò sí nǹkan tó bá dì mí I get kò jẹ́ pé ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè yìí I don't understand ọ̀hún yẹn bọ́kùnrin kọ́kọ́ rí jò kópa bódẹ̀ jóbìnrin náà ní kópa ìfẹ́ ló matter but níbí báyìí I can take one for granted tàbá ti cut for like 3-4 months so that's it. Well, that's true. It depends on individual. Ẹlòmíì tóbìnrin bá lọ bá ó lè máa take obìnrin for granted or kó máa wo obìnrin náà bíi pé kò wà responsible. But the truth is from my own point of view mi ò rí anything tó wrong in it. I mean tí o bá rí nǹkan tó dey appreciate it doesn't matter who makes the first move. Nǹkan tó matter ni pé kí whatever tó bá feel for àwọn kó work it all the same. Ọ̀nà ṣe dára fún wa. Àmín. Naija so that's just it. So therefore you must not say ma ṣé rice ló fẹ́ jẹ àbí kí mẹ́rin òkèlè. Iyán ni mo fẹ́. Àjò ló mú mọ̀ pé ìwọ lè gbogbo yẹn o lápá yẹn. Ẹyin bó ṣe máa gbé yàn. Ọlọ́mà jẹ́ kí n gún yàn. A ní kó wá ọ̀sẹ̀ ìwọ náà ló máa ṣe gbogbo ẹ̀ kò sí wàhálà. Pẹ̀lú gangan ni fi sábẹ́ ibùsùn kò fi sùn tó bá rí wàá jábọ̀ fún mi tó bá dilẹ̀ mọ́ fi sápò kò gbẹ̀rìn tó bá rí kò jábọ̀ fún mi. Rárá o kájíire o. Kábíyèsí bàbá mi bàrẹ́ o ọ̀rọ̀ àwọn àgbà kò sí ìtànù. Wọ́n ní bí òṣè láàárọ̀ àṣẹ lálẹ́ medical profession lèmi fi ń gbé wípé báwo mo ṣe fẹ́ lálàárọ̀ ọmọbìnrin tí màá fẹ́ kí nìkan wonderful but àmọ́.
ṣe nǹkan kí ojú ọmọ àṣẹ. Kò yé mi o kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tí mo ti fa òyìnbó jẹ kò mọ̀ fọ́kẹ́. bàbá ẹ jọ ọmọ tí a fi lẹ̀ síbi dá. Mákùnrin ọ̀rọ̀ jákujàku wo ló ń sọ nígboro ẹnu ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀ lájọ wọlé lọ́ọ̀ sí nǹkan kan nulẹ̀. ok ẹ ti di mákẹ́tà so tẹ bá gbàṣẹ́ lọ́wọ́ ẹnìkan ó dìgbà tẹ bá taṣẹ́ yẹn tán kẹ́ tó sanwó fẹ́ lòmíì àbí níta ń ṣe nìyẹn. Mákùnrin dábọ̀ ọ̀rọ̀ jákujàku tó sọ lẹ́nu ọ̀rọ̀ mákẹ́tà bíi tìbò aláwáyàn bó ṣe ó yẹ ká ṣètò ọ̀sẹ́pà olùbá ṣe rí ló yọ sọ. Oh my God ṣe mi fẹ́ rúdù sí àgbàlagbà o mo respect yín gan ni mi sì fẹ́ rúdù sí yín o. Mákùnrin ṣé bẹ́ẹ̀ mi àti rẹ lájọ wọlé wọ́n yẹ̀wù tá a lọ sí nǹkan kan. ẹ ní sùúrù náà àjọwọ́ yẹ̀wù lọ ṣe nǹkan ẹ̀dùn náà kí ni kókó tí mo lọ ṣe inú ilé yẹn ẹ ṣe sọ pé mi dúró sí ìtọ́ ọmọ yẹn kẹ́ ẹ lọ ṣe ní tẹ́ fẹ́ ṣe. ọ̀rọ̀ tó sọ ta ni ó bọ̀ sọ. ọ̀rọ̀ wèrè wo. ọ̀rọ̀ wèrè bíi tìbò Mákùnrin má sọ bẹ́ẹ̀ mọ́. ẹ tí ì mọ̀ mí ẹsẹ̀ máa mọ̀ mí ni. ẹ wọ mọ̀ ń tijú yín ni o. ó tijú mi. èmi ló kọ́ wa ìwọ wo ọjọ́ ìlàgbé wọn kò ní kẹ̀yà mà pé ìwọ ní dẹ́tẹ̀ ìrẹ̀lẹ̀ ìwọ. ìwọ tí ẹ níbo ló ti ń bọ̀ lórí. ẹ wo ẹ ṣe ẹ̀yin lọ́lọ́run fi ṣe é pa mí ẹ wo ilé babaláwo ni mo ti sá wá síbí àbúrò bàbá mi fẹ́ lò mí. àbúrò bàbá ẹ fẹ́ lò ẹ ó tiẹ̀ dábẹ́ that means ọ̀rọ̀ ẹ from frying pan to fire bí. kí ni ẹ sọ pé frying pan to fire kí ló ṣe. ẹjọ́ igan ti pọ̀ dáre wo bí jẹ́ kí n sọ fún ẹ. lálẹ́ yìí ó ti ṣe ọkọ̀ tó wọ̀ lálẹ́ yìí eléyìí ò ń ṣe ọkọ̀ ó ń ṣe ọkọ̀ ayọ̀ ó ti wọkọ̀ ìbànújẹ́ àwa gan fúnra wa ti ń wéyàn ta fẹ́ lò tẹ́lẹ̀ ṣó ti yí ẹ. ilé kúrò àwọn ọmọ ẹni ta fẹ́ lò. jẹ́ kó fọ́ọ̀tà ẹ̀wò mo sì máa lọ́kadà yín. no shouting ẹ mọ ọkọ tó máa ṣẹlẹ̀ yín boys ṣó ti yé yín let's keep going. ẹ̀wò ẹ má bẹ mọ́. My God. Ẹ pẹ̀lẹ́ sà o. àwa nù. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ arábìnrin yẹn? mi ò morúkọ rẹ̀ mo kàn rí inú gbọ́tẹ́bí tẹ́bi ti sọdẹ ibẹ̀ ni mo ti rí mo rí pé wà unconscious mo sì ní kí n rọ́ọ̀ṣì rẹ̀ wá sí ilé ìwòsàn nù. Ó dáa bẹ́ẹ̀ ṣe gbé wá sí i
at least ó yẹ kẹ́ san deposit kẹ́dẹ̀ gba káàdì gan ni the first thing nísìn deposit 50,000 lẹ máa san báwo lẹ ṣe fẹ́ ṣe. èmi rẹ̀ ló ṣe kókó sí mi ẹ máa bá ṣe lọ ń wo owó jáde ẹ jọ owó jáde. because tó bá jẹ́ pé ní hospital mi ẹ máa kọ́kọ́ deposit ẹ dẹ̀ máa sanwó káàdì but ojú ló rójú ṣàánú mo ro ti Ọlọ́run ni. As you can see, you are still on drip. You should get closer. Yeah? Take it. Ọlọ́run máa ṣeun. Doctor, how come? Báwo lẹ ṣe ṣe? Ṣé bó ó dìde? Ó gbórí sókè ó tún gbórí sísàlẹ̀ padà. Well, bí mo ṣe mo kàn fọwọ́ kàn dẹ̀. If you see this girl, I've been battling with her life for the past hours. It is well. That is God's word. Hello bọ̀dá ẹ káàárọ̀ bẹ́ẹ̀ ni ṣe dáadáa ni ẹ wo bọ̀dá ẹ ṣẹ̀ mí só ti yé yín ẹ ṣẹ̀ mí gidi tí mi bá dẹ̀ sọ fún yín mi ní forgive yín ọmọ wà lọ́dọ̀ yín láti àná ẹ lè pè mí pé ọmọ yìí ó wà lọ́dọ̀ mi o ẹ dẹ̀ béè lọ́wọ́ ẹ pé kí ló ṣe tó fi wá sọ́dọ̀ yín tó tí ò fi padà wálé ẹ ń bí mi pọ́ mọ́ wo fún mi of course fún mi tó wà lọ́dọ̀ mi tó á jẹ́ nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn ta ni ò sí lọ́dọ̀ yín fún mi ò sí ní ọ̀dọ̀ yín bọ̀dá fún mi ò sí lọ́dọ̀ yín ẹ wo ẹ jẹ́ n sọ nǹkan fún yín wàhálà ti dé o ó lè gidi ó lè paraku ògbójú ọlọ́ṣà gidi lọ́mọ yẹn o ó kàn wá lẹ́yà obìnrin ni ṣó ti yé yín bàbá ó lè gidi agbódegbà burúkú ni ọmọ yẹn ti gbówó mi o ó ti gbé 500,000 mi ló gbé o ṣó ti yé yín ẹ wá jẹ́ kí n sọ kankan fún yín ṣe rí owó tọmọ yẹn gbé ṣó ti yé yín kì í ṣe owó mi Ògún ló ní owó yẹn Ògún ló ń dá owó yẹn Ògún ló ń dá àjọ owó yẹn sọ́dọ̀ mi ẹni bá dẹ̀ jí owó Ògún wọn jí owó Ògún ẹni bá jí owó Ògún apá ìfù kó ra àkàrà fún yàn nínú owó yẹn Ògún apá onítọ̀hún bọ̀dá ẹ jẹ́ ìfàsìkò yìí sọ fún yín tẹ́ ẹ bá ní nǹkan kan ṣe pẹ̀lú owó yẹn kódà kó jẹ́ kúlíkúlí lọ́mọ yẹn rà fún yín nínú owó yẹn Ògún apá yín o òótọ́ mo sọ Ògún apá yín eré lẹ́rù pé mo bá yín ṣe gbogbo nǹkan tí mò ń sọ gidi mi ìkọ̀kẹ́ bíbàjẹ́ torí ẹ̀yin gan ẹ mo mọ̀ wá yín náà ẹ̀ráyè penetrate sọ́dọ̀ mi ẹ fẹ́ lu ọmọ yẹn against mi ọmọ tó gbọ́dọ̀ mi dàgbà ẹ fẹ́ lu against mi lórí owó mi ìlàgùn ojú mi wọ́n máa ṣiṣẹ́ fún ni máa bà ojú yín jẹ́ ó dáa mo ti gbọ́ no problem ẹ ṣe. ọmọ sálọ la gbọ́ èmi ò gbọ́ pé 500,000 lọ pẹ̀lú ọmọ ṣẹ́yìn gbé wá sínú ilé ni. ṣé ìwọ ló sọ̀rọ̀. èmi náà ni mò ń sọ àpé mẹ́ta nínú ilé náà. orí ẹ ò pé rárá. lọ́lá. sáà mò ń dáhùn bẹ́ẹ̀ ṣe ń pè mí. àṣẹ tí wọ́n á pè é ń sìn pé ṣé fún mi gbé owó ọkọ ẹ wà ní kò gbé. máa sọ bẹ́ẹ̀ because mi sọ fún gbogbo lọ pẹ̀lú ẹ̀. You are a traitor. How do you mean? So tán bá ní ta lè ṣe sí máa gbé ta ló yẹ kó gbé. But 500,000 ṣé láàrin mi àti mo mọ̀ pé ẹ̀gbọ́n yẹn wọnú ilé wa ṣé ẹ̀ ní 500,000 nínú ilé yìí ni. Okay mi ò rówó rí nìyẹn o. ẹ má ṣì mí gbọ́ o mi sọ pé ẹ mọ̀ pé ní times 10 ẹ but láàrin mi àti yín kò sówó tó tó bẹ́ẹ̀ nínú ilé. Lọ́lá ọ̀yà wà. Lọ́lá mi láì bó ṣe ń ṣe yìí ó ti mọ̀ mí ti pẹ́ ó yẹ kó ti
ẹ̀jẹ̀ ti wọra wọn ó yẹ kó ti fi wà jọ mí wá gbọ́ so láti wákàtí lọ mo gbé 500,000 wálé o alẹ́ náà gbé fún mi so ti yé wàá wá sọ wípé lẹ́yìn tí fún mi jẹun alẹ́ tán orí nylon black kan lọ́wọ́ ẹ̀ tó béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi nylon yẹn ṣe ó wá lóun fẹ́ lọ da ìdọ̀tí tó wà nú ẹ̀ nù wàá wá ló trace ẹ̀ pé ó fojú trace ẹ̀ pé ó wá rí bọ̀dá mi ní other side gate ilé wa tó na black nylon yẹn sí wọn. tó ti yẹ kó gba gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ torí ọ̀rọ̀ tí òkété bá ilẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ o fẹ́ẹ́ mo fẹ́ jẹun. àwọn mọ́mí àti dádì nǹkan. Dádì àti mọ́mí lè fẹ́ nu bẹ́ẹ̀ yẹn wọ́n ti ṣaláìsí. God. wọ́n ní accident some years back so I lost them. kò sí wàhálà àwọn àgbà bọ̀ wọ́n ní orí tó bá máa gbé ni ló máa ń gbé aláwọ̀ ẹni kò ní. mo promise gbogbo tí dádì àti mọ́mí ò lè dúró ṣe I will do it all by the special grace of God. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ní pé nǹkan tí ìyá àti bàbá ò ṣe fún ẹ a máa ṣe jù bẹ́ẹ̀ lọ but at the end of the day irọ́ ni. You are right but eléyìí yàtọ̀ so understand the one tí mo ti rí ẹyẹn ẹ̀mí mi ti assist ẹ and I will do it you will see. By God grace at the end of the day ayọ̀ ló máa yọrí sí ó sì jẹ́ nìyẹn mo drink ẹ. ọjọ́ tèmi náà ti rí yín ni mo ti ń wojú yín jọ ojú ẹni tí mo mọ̀. méjì lọ́lọ́ ń dá wa possible bẹ́ẹ̀. mo wish kí n rántí ibi tí mo ti mọ̀ yín. máa wọrí àwọn àgbà ní tí ojú bá bára lẹ̀ àrímú ọlọ́run àgbàkóso mo drink. lẹ́yìn ìgbà tí mo lo ohun tẹ́ ní kí n lò ọmọbìnrin tí mo rí lójú àlá tábà ní ká wo ọmọbìnrin tó dáa ni àmọ́ ohun tó wá ń fún mi ní concern ni wípé báwo ni màá ṣe mọ̀ pé ọmọbìnrin yẹn gan-an òlàlálẹ̀ lẹ sọ pé kí n fẹ́. n tí mo fún ẹ pé kò lò ṣó o lò bí mo ṣe ní kò lò. bẹ́ẹ̀ ni sá. á jẹ bó ṣe yẹ kó jẹ ebi n ta lò fún yẹn náà ni bó dẹ̀ ṣe jókòó yẹn kí n ṣe obìnrin lásán láìjọ ti wọlé àfin akọ̀ ń gbòòrò sí i tó bá lò bó ṣe ní o lò á jẹ bó ṣe yẹ kó jẹ. bó o bá rí gan àmì ara máa sọ ẹ. tẹ bá ríra face to face báyìí tójú bá kojú báyìí ìwọ gan wà mọ̀ pé ó ní. olórí bí kábíyèsí sọ lórí. bẹ́ẹ̀ ni torí pé bọ́n ṣe ṣe tèmi náà nìyẹn. kábíyèsí mi ò ní dójú tì yín ìlérí ni mo ṣe o tí mo bá ti rọ ọmọbìnrin náà bá tètè fi tó yín létí olórí ṣe ti gbọ́. àṣẹ ò ní ṣì yàn lágbára Ọlọ́run. àṣẹ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún mi. ẹ̀yin tó ń jẹ ìkálẹ̀ because mi ìfẹ́ sí mi. ó tiẹ̀ ní ṣe. ṣé òótọ́ ni wípé patient tí a discharge hospital yìí ìwọ ló gbà sílẹ̀. òótọ́ ni náà àbí kí ló bá dì mẹ́ at least ọmọ yẹn need the help as you can see so mo dẹ̀ desire láti ràn lọ́wọ́ I don't think there is crime there. ṣùgbọ́n ó kàn ń bá fún mi ni omi wípé èèyàn tí ò mọ ilé àti ọ̀nà ẹ̀ tí ò mọ ẹyẹ tó ṣú ó mọ ibi tó lè wá sí tẹ́ni tí bá ṣẹlẹ̀ sísìn ó mẹ́ni tó lè pè ó lè gbá sílé without thinking of even your own safety who does that. mi ì mọ rí ìbọn so rántí pé bíbélì náà ló sọ wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣàrànlọ́wọ́ fún ó lẹ́ni kejì ẹ̀. please don't give me that don't give me that tẹ́ bá ti fẹ́ ṣe nǹkan nú yín nǹkan tó wù yín láti inú yín wá you now go there quoting the Bible verses who does that. all right o ti gbà lẹ́sìn kí ló fẹ́ kí n ṣe máa lọ lè dànù. well I don't know if
for if you ask me for your safety, because kò dá kí o wà nínú ilé kò máa fi iná sórí orí òrùlé sùn. You don't know someone from Adams or the gbásílẹ̀ just like that. It doesn't work like that now. ọmọ yẹn need the help mo tẹ̀ decide láti ṣe ó já gbàgbé pẹ̀ so mo ti help ẹ nìyẹn. There is nothing we can do about it. Máa wọlé já sọ̀rọ̀ nù o get. Ó ti gbà wọlé ṣe kankan sẹ́ ó ti gbà wọlé ṣe kankan sẹ́ àbí. Well, safety ẹ ni mò ń rò tó bá dẹ̀ feel pé safety ẹ ò jọ ẹ lójú tó well. mo kọ́ rẹ̀ dànù so get bet let me just do it bí mo ṣe ṣe yẹn God will take control. Good. Is that really how it works? Yeah. Anyway. All right. So turn on me. Okay, very good. Sí lẹ́gbẹ̀ẹ́. Àwọn years bíi mélòó kan ló wà níbẹ̀ mo kàn discover pé wà ní ìdẹ so get that's why mo fi ní kí colleague mi kó bá mi get lọ́dọ̀ ẹni tó máa ń ta aṣọ fún wọn so ti yẹ you can have it. èmi gbé ẹrọ aṣọ fún mi. Yeah, ìwọ ló ní gbogbo ẹ. ẹ ṣé. Ìgbà wo ló fẹ́ mú ọmọbìnrin wá sínú ilé tí ẹ̀ mú wá àbí ìgbà wo làwa gangan fẹ́ yọjú sáwọn ẹbí ẹ̀ pàápàá lèèyàn ṣe nǹkan èèyàn gbọ́dọ̀ pẹ́ lórí nǹkan béèyàn bá pẹ́ lórí mi èsìkéèsì á máa bò ó ní o bí mo ṣe ń sọ fún ẹ yìí jẹ́ ká ṣe kó wálé káwa náà lọ yọjú sáwọn èèyàn kọ́ mọ̀ wípé ọmọ yìí wà lọ́dún ẹ̀ ohun tá a dẹ̀ ń tọrọ kọ́lọ́n kó gbà ládùúrà fún wa. Olórí ṣe rí system tí kábíyèsí fi fẹ́yìn gbà yẹn ó ti yàtọ̀ sísìn pátápátá. Before you go into marriage you need to examine her both physically, spiritually, even medically. Ṣé understand? Mo ń try láti put some things in place kí n lè mọ̀wọ́ ọmọbìnrin yẹn gan dáadáa. Ọ̀tọ̀ ni wípé alálẹ̀ or wherever ẹ má bínú olórí alálẹ̀ ó mọ̀yàn ọ̀tọ̀ ni wípé kéèyàn study ẹ̀ ṣe understand so ìdí nìyẹn marriage life contract ni mi ìfẹ́ ṣe mistake mi ìdẹ̀fẹ́ kẹ́yìn náà regret that's why ẹ farabalẹ̀ ṣẹ̀gbọ́ olórí kò sí yọnu. Adéwálé òyìnbó yìí náà ṣáàní physically medically kò sí nǹkan kan o fẹ́ kọ́ máa fojú kínní wò wá ni owó wà ọmọọba ni ẹ ọba ni bàbá tó bí ẹ lọ́mọ kò sí ilé tawọ̀ tí wọ́n mọ̀ pé èèyàn wọbẹ̀ kí wá ló dé. Olórí kò sí ọ̀nà ṣe understand tóyìnbó tẹni mò ń sọ ẹ̀yin náà lẹ train wa. As a medical practitioner a gbọ́dọ̀ sàwọn mistake kan táwọn èèyàn mọ̀ pé look at this doctor so kí lè ní ẹ fún mi ní just like be a month mo máa mú ìyàwó yẹn wálé. mo kékeré báyìí ló kù kí n get nínú àwọn tí mo study. èmi náà ti fún ẹ ní láti àtìlẹ́yìn. báwo ni. wà á pa wá. ojú ẹ̀ tí ẹ̀ ń dán. ọlá yín náà là ń jẹ àtọ́lá dókítà. ọlá ọlọ́run máa ní gbogbo wa ń jẹ ẹni tó bá tẹ̀ ti rí ẹ wọ́n á mọ̀ pé ọwọ́ ìtọ́jú wà lára ẹ̀ ṣé mo nǹkan kan ló máa attract ẹ sí mi o ò jọra ẹ lójú o ò ní ìgbéraga kankan o máa ń ṣiṣẹ́ o máa ń kára mọ́ṣẹ́ dáadáa kí dókítà tó gbé gbá o ti bá gbé kó tó gbà wo ti bá gbé kó tó gbà bí o ti gbà bẹ̀ kó tó gbọ̀ òun o ti so ó máa ń jẹ́ kí n appreciate ẹ mo máa admire courage ẹ mọ̀ iṣẹ́ ò rẹ lójú kò sí iṣẹ́ tó lè ṣe mo rò pé dájúdájú ọmọlúwàbí lọmọ ẹ ọlọ́run á jẹ́ kí wọ́n máa rí tiẹ̀ ṣe. dókítà náà ṣe sọ àmọ́ ìtẹ́yìn náà máa ń fún mi máa jẹ́ kí appreciate yín gan ẹni ẹ̀sẹ̀ ríra yín tán ṣe àtàwárí lọ́fíìsì ló máa kí mi náà máa bá ṣíyàn báyìí dẹ̀ ṣì wà láyé ṣá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan náà ni nípa dókítà rẹ̀ bọ̀ mọ́ ọ pé ta ló tó súnmọ́ dókítà tí mo lè béèrè tí máa fi rí òótọ́ ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ wo nìyẹn má sọ fún yín ẹ náà sì ní kí n má sọ̀rọ̀ ẹ̀ fún yín lọ àǹtí kí lẹ fẹ́ béèrè ẹ kì í sọ fún yín
Ṣé tó yẹ ṣe náà sí mi tó yín má lè sọ fún yín ní ìjọ sọ fún mi. Of course, èmi náà dey appreciate ẹ gan. Lédè tí ó wá sí hospital wa ẹni tí doctor gbé lọ sílé. Báwo ni ó ṣe jẹ́ sí doctor? Ṣé fún mi? Ó kàn bá dáná lásán tún lè ṣe fọṣọ doctor ṣe any other thing nílé ni. Kò sí kankan pẹ̀lú wọn àti doctor. Nǹkan tí mo ṣe máa appreciate ẹ nìyẹn. Èmi mọ̀ pé gbogbo nǹkan tí má bèrè lọ́ọ́ ló máa sọ fún mi. Tí ẹ kọ́kọ́ gba ilé náà. Ìwọ ló ní gbogbo yẹn kó fi ra anything tó bá like. Èmi nìkan tán. Ṣebí nǹkan tí mo ṣàbèrè lọ́wọ́ ẹ bó ṣe jẹ́ ló ṣe sọ fún mi yẹn. Ẹ láìsí mi jù bẹ́ẹ̀ kí n má jẹ́wọ́ fún yín. Báwo ló ṣe jẹ́ sí doctor? Mi ní parọ́ fún yín, wọ́n fẹ́ ra wọn. So, doctor ń fẹ́ gan ni. But mo yá doctor tí wọ́n sọ fún yín. No, not at all. Èmi ò béèrè lọ́wọ́ ẹ. Mo ní láti béèrè. Ẹ bọ̀ tẹ́ni sọ fún doctor. Oh no. Mi ò ṣọmọ kékeré náà. Èmi ò ní láti béèrè lọ́wọ́ doctor. Ọmọ kan fẹ́ mọ òótọ́ àárín yẹn ní ó tán. Ṣáà ló bá doctor lọ. Ó ṣe gan ni mo appreciate it. Kí ló ń ṣe nínú ilé? Fèmí nìkan sí bíbá. Ṣé ń try láti arrange àwọn kankan ni? All right. Fúnmi, mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ 2 or 3 things. You see, ẹ̀yin obìnrin, Ọlọ́run ti dá yín dá, ṣe understand. Ìwọ báyìí, Ọlọ́run dẹ, you are very beautiful without any artificial packaging kankan. You get? Now, àwọn bó ṣe ń dress, I don't mean like it. Because anytime lálejò lè wọlé, èmi àti ẹnìkan la wà nílé báyìí, but anybody ló lè wọlé. Ó mọ̀ pé lè wá ìlérò ní nìkan ní ẹ̀rọ abá ń tọ́jú ọmọ kìíní kan. So please, mo fẹ́ kó o try láti change, and I will so love it if you can do that for me. Alright, ẹ ṣé gan. Mi ò dẹ̀ wá mọ̀ pé àwọn nǹkan tí mò ń wọ̀ yìí ò dáa. Alright, sir. Ma change. Àbí kí n tẹ̀ lọ change nsìn. Wo? That's why I like you. Please do that. Ṣùgbọ́n tó bá mọ̀ bá mi lo fruit tó bá wà ní I feel like just take something. Alright. Thank you. You can be okay. Come on, let's see. Mo ṣáà ni mo lára mi, mo sọ pé mo wà okay. Ẹ bọ̀ bó ṣe pè mí yẹn scare mi now. Okay, fine. Mo mọ̀ pé mi mo pè. Ṣé ìgbà tí mo pè yẹn, I was having slight headache. But now, I'm good. Alright, tó bá wà okay, kí ló ti jẹ lẹ́yìn báyìí? Look, I'm not a baby. Tí mi bá ń pa mí mo mọ̀ náà, má jẹun náà. Let's jẹun blood pressure. Blood pressure ló. Hello. Wọ́n guy fún mi sílẹ̀ tó bá mọ̀ kó fẹ́ test mi. Ó better ká kó lọ sínú bedroom. Kí n kúkú bọ́ra mi sí òwò ọmọlúàbí kó dẹ̀ check me up láti irun orí mi títí dé kọ́nà ẹsẹ̀ mi ìyẹn kọ́. Abẹ́rẹ́. Náà ṣé bí wọ́n lè sọ pé ó fẹ́ check me. Kí la gbé kí la jọ sí ká test ẹ̀ ewu ni bọ́ra o ní ìdẹ. I will do it here. Let's forget about that. What's that? Let's forget. Why don't check me, Jockey? Check. You are okay, my friend. You are okay.
Eni. Baby. How you doing? Mo kàn wá lọ́kàn mi ọmọ tó ń lọ tó ń rèjì lọ tó kàn pákí gba àwọn búùtì mo ṣèbí náà mi mọ̀ dí ọmọ kan sáǹpù ẹ̀ náà ni mo dẹ̀ pé wọn náà ni ọmọ mo dẹ̀ mọ̀ lójú oorun lójú àlá. John torí Ọlọ́run kí ló sọnù nínú láìfẹ́ tó ń wá káàkiri. Ìfẹ́ mi ìfẹ́ ló sọnù láyé mi tí mo ń wá kiri mo lẹ̀ tí lọ́sàn-án yìí ó mọ̀. Ó ti ṣe mistake. Torí bó ṣe ń wò mí mo lẹ́yìn tí mo fẹ́ fẹ́ mo dẹ̀ ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò lè fẹ́ ẹ. Kí ló ń ṣe ẹ́ náà? Kí ló ń ṣe ẹ́? Kí ló ń pè nífẹ̀ẹ́ tí ó sòwò? Look at me, máa take care, máa tọ́jú ẹ. Ṣó fẹ́ gbọ́ mi ò lè fẹ́ tó bá wẹ̀ kó máa rojọ́ látàárọ̀ dalẹ̀ mi ò lè fẹ́ and let this be the first and the last time tí máa kọjá tó máa dá mi dúró àbí tó máa ṣe irú gbogbo trash tó ṣe ń sìn gbogbo drama yìí tó máa bá mi ṣe ó lè fa wàhálà nígbà yẹn torí ó jẹ́ ìwà títa ni. Mo ṣe rí i pé wọ́n ń ṣe é wọ́n ti gé ẹ̀tẹ̀. Tí máa ń mú ẹ wàá ṣe kéèyàn fún ẹ. Ọmọ kí mo lásán mọ́tò wà wáyé pàtó. Afọlábí, báwo ni? Wọ́n ló yẹ kí n máa bèrè lọ́wọ́ ẹ̀yẹ in my office. Màá tún mọ pàgbẹ́ títí tó dẹ̀ pì kọ́ tí wọ́n á sáré láti wá síbi iṣẹ́. Afọlábí, ó mọ̀ pé ẹnu iṣẹ́ ni mo wà now and we expect pé kí n máa gbé fóònù káàkiri ní office kò make any sense now. Ó dẹ̀ ti pè mí nìyẹn mi ìgbé call mi. Kí ni reason tó ṣe wá ń bọ̀ ọ́fíìsì mi? Kí ni mo lè ṣe fún ẹ? Lórí ìgbà sọ láti jọ ń jẹ náà. Ọ̀rọ̀ wo? I love you die. As in, no, mo nífẹ̀ẹ́ tó. Mo nífẹ̀ẹ́ gan as in mo ń sọ tọkàntọkàn mo ń sọ. Listen, Afọlábí, mo appreciate ẹ. Fine, ọkùnrin ni. You have every right láti appreciate obìnrin pé o fẹ́ fẹ́ or whatever. But kí ni ìtàn pè ní feelings? It's supposed to be mutual. Èèyàn méjì it takes two to tango. Tó bá ní o nífẹ̀ẹ́ mi, èmi náà láti fìfẹ́ hàn padà sí ẹ. But I don't feel anything for you. Mi ò lè fẹ́. Mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ several times pé èmi àti a lè fẹ́ra wa. So what's the big deal? Tó bá tún lọ kẹ́ni sẹ́lòmíì, wàá rẹ́ ní tiẹ̀ náà. Then o dẹ̀ bẹ̀rẹ̀ sí tell mi kiri o kàn dédé gbé rẹ o ń bọ̀ lọ́fíìsì mi pé o pè mí mi ò gbé call. So that gives you the right to come to my office? Please, I don't like this. I don't. Mi ò like ẹ rárá. Mi ò lè fẹ́, mo dẹ̀ ti jẹ́ kó mọ̀. John, please, I'm begging you. Please. Oh, lè beg me. Come on. You're shouting. I will shout. And realize pé ibi iṣẹ́ mi ló wà. Ṣé mo pé òun embarrass mi gangan fúnra mi because àwọn ará ibi iṣẹ́ mi gangan máa wò pé kí ló ṣẹlẹ̀. You can't beg me to love you. No, well, no. I don't love you. I can't have anything to do with you. I cannot date you. Just get that and move on, please. Even about yourself on period, because if you don't know. 1 week. Kí n kàn test there for a week. Oh no. Even a year. Mo sure wípé kí n fún ẹ ní a year gan mi ò lè ní anything fún ẹ. Because you're not the kind of guy that I like. Mo mọ̀ ọkùnrin tí mo nífẹ̀ẹ́ sí tí mo lè fẹ́. Mo dẹ̀ ti jẹ́ kó understand mo ti bẹ́ẹ̀ sọ dídẹ̀dẹ̀dẹ̀ oríṣiríṣi. O ò fẹ́ gbọ́. Ọgbọ́gbọ́n ni mo ti bẹ́ẹ̀ sọ o ò fẹ́ gbọ́. Àgbà tó jẹ́ kí n là mọ́lẹ̀ mi ò lè fẹ́. Okay? Good day. Mo kàn stroll down wá sí ibi iṣẹ́. Mr. Afọlábí. Hold on, máa pè é padà later. How are you? Okay. Gbogbo scenario tó ṣẹlẹ̀ ara ẹ̀ ti Dr. Elin mo ń wo bí mo ṣe ń drive. Abẹ́rẹ́ báyìí. Well. Ṣẹ́rí àwọn obìnrin they love to put us into test. Ṣé understand? So don't give up. Ó dẹ̀ ti so many things nípa yín fún mi pé she really love you but at least kò lè dédé sùn ẹ̀ báyẹn.
ẹ má worry. Ṣé o pé colleague mi ní office? Ẹ má worry. I will speak to her. She gets. So just be yourself. So I promise you. Don't worry. Yeah. All right. Take care. So, prescription to patient 1 or 2 nìyẹn. So ní call around you know. Use the ZX for her. We'll give her 2 hours. So tó bá ṣe response, let me know so we know the next thing to give again. Okay, ma'am. Oh. Eni. Oh. I'm cool. And you? Well, we're at it. Mo rí Afọlábí ń ta ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó fi yẹn sílẹ̀ ní ti ẹ̀jà rẹ̀ gẹ́tà rẹ̀. Mi ò fi yẹn sílẹ̀. O ní láti gbọ́gbọ́n yẹn bó ṣe ń rí àti mo lọ bá. And I don't care. Don't care. Mo ti sọ fún already pé mo wà interested. Why is it bugging me? Wọ́n pé 3 months ago ló ní bọ̀bọ́ yẹn ni oníkan ló lè ṣe so kò lè ṣe mọ́. Please, jẹ́ kó gbàgbé ọ̀rọ̀ bọ̀bọ́ yẹn. All right, no problem. After our operation náà yẹn so successful. Oh, má bínú. Time to pay me sí bí mo ṣe ń drop at ẹrù tí mo gbé dání tí mo bọ́ I can't come back to the hospital, that's why. Anyways, I covered up for you. Wow. And it was a successful. That's why I like you. That's why I like you. Eshe. That's good. Well, I have 2 or 3 things to do on my table. So I'll see you later. Should we do lunch? No. I'm okay for now. Let me buy you lunch now. The bill will be on me. But only 1 or 2 things like this in office. So Oh, okay. We'll see. All right, take care. Yeah. Ẹ káàbọ̀, nínú mi dùn gan-an bí mo ṣe rí yín yẹn. Kí lorúkọ yín sà? Prince Adéwálé ni mà. Olúwa ṣeun. Dádì ńkọ́? Àlàáfíà ni. Kí lẹ fẹ́ jẹ? Kí lẹ fẹ́ mu? Gbogbo nǹkan la nílé wa o. Nǹkan tẹ́ bá ti fẹ́ ní kẹ́ sọ. Mo ní ẹ̀ṣẹ̀ mo wà okay for now. Àwa máa ń tọ́jú àna gan lé wa o. Ẹ wò, àǹtí mi, ẹ má dà lóhùn, ó máa ń tijú bó ṣe wà yìí. Gbogbo nǹkan tẹ́ bá ní pátá nílé, òun ni kẹ́ fi ṣe wá lálejò. Kò sí nǹkan tẹ́ fún wa tájì. Inú mi dùn gan. Ẹ ṣé gan ma. So gbọ́n tí àǹtí sọ ni wọ́n lánàá mi ìgbà wo mo dáná o. Ìwọ gan o máa ń fọ́ ni. Ó dẹ̀ ń bí ebi pé òun báwọn àgbàlagbà yẹn ṣe máa ń ṣe. Ṣùgbọ́n pé ọmọ ń jà láti ṣàlàyé fún wa wípé àwọn kind of real future ọmọ ń fẹ́ advice èèyàn. Ṣé o mọ̀ wípé ibi tí àgbàlagbà bá jókòó sí tó bá ti rí nǹkan tí ọmọ kékeré bá lọ gun igi kò lè rí nǹkan tágbàlagbà yẹn rí. Àǹtí kò ń jà láti sọ fún ẹ wípé bóyá ìmọ̀ our méjì a ní bright future and stuff like that. All right, wọ́n pass message mo better kó sọ fún wọn. Oúnjẹ tó ń fẹ́ dáná yẹn wá waste ni. Kàn má waste gas or kerosene whatever tẹ́ bá lò. So get. O mìíràn pé o ò ní jẹ oúnjẹ tí àǹtí mi bá ṣe. Ṣé n tó sọ fún afẹ́ wá ṣe ń bíbá ẹni yẹn ni? Tó bá ṣe tán better kó bá mi nù ká. Wo I'm out of here. Adé. Àǹtí mi. O ní find ara ẹ nínú situation tó wà yìí. Wà ń ronú ṣe ọkùnrin kan love mi o, ìkan love mi o, mo love ẹ o, kò love mi padà o. Ṣé orí ibi tó fi ra ẹ sí? Ẹ wo big sis, ó dàbí pé nǹkan tí mo sọ yìí. I love him so much and I don't think I can do without him. You can! Kò sí nǹkan tó yẹ pé I cannot do without anybody. Ẹni tó bá dúró àjọ máa do with ara wa, ẹni tó bá ti lọ nìyẹn. Bó ṣe ń sunkún kiri tó ń pariwo kiri onífẹ̀ẹ́ tí ò nífẹ̀ẹ́. He has another person tó nífẹ̀ẹ́. Yes! Ó léyàn mi, kò sí béèyàn ṣe máa wà nílé ayé yìí tí ò ní nífẹ̀ẹ́ èèyàn kan àbí méjì. So tó bá ti nífẹ̀ẹ́ èèyàn kan tí ò nífẹ̀ẹ́ padà, ó nífẹ̀ẹ́ èèyàn míì nìyẹn. He has another person. Má gọra ẹ, ṣé o ti gbọ́? Ẹni sọ̀rọ̀ nǹkan tẹ́ ń sọ ni pé ó ní another girl to love. Yes, ó léyàn mi
tó jọ lójú tó ń gbádùn jù ẹ lọ nìyẹn ṣé wàá rí ní stage àti level tá a wà yìí ó wá kùn sí ẹ lọ́wọ́ tó bá kọjú sí ẹ farabalẹ̀ kó ta tó bá kọ ẹ̀yìn sí ẹ fi iṣan ta tó bá wà kun ìwọ nìkan wàá tèrò ara ẹ pa ni wàá wá nǹkan ṣe sọ̀rọ̀ ara ẹ. má gọrẹ fọkùnrin kankan rárá ilé ń jẹ lọ kò sí kankan tó ń jẹ lọ bẹ́ẹ̀ ni kò sí wọ́n nífẹ̀ẹ́ wọn kàn bá nífẹ̀ẹ́ ẹjọ́ kẹ̀yìn síra yín láì sí nǹkan tó fi ṣe yìí. kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù kò yé mi mọ́ ṣé rí bá a ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí mo wà nínú lẹ́sìn yún mi mọ́ àwọn kan ṣẹlẹ̀ nínú lé mi ìgbádùn mọ́ kí ló dé. ifá mi ò mèrè ọ̀pẹ̀lẹ̀ mi ò sì máa wàdà mo ṣàlàyé fún ọlọ́jọ́ òní mo ní ètùtù tá a rí ṣe ẹni tó bọ́mọ lọ́wọ́ yìí pé kó lọ́ọ́ wárí bí bẹ́ẹ̀ kọ́ tó o bá ilé rí irú àpẹẹrẹ tó rí ní ìsìn bá tún padà ṣẹlẹ̀ sọ̀rọ̀ gbogbo ayé lù. ṣé èmi àbẹ́yìn. ẹjẹ́ a máa wò jẹ́ òdìgbà náà bóyá mi mo wá ṣe nǹkan bóyá wọ àwọ̀ ẹni tí ó lù fún lọ́jọ́ náà lọ́hùn. ẹ dúró ná ta ló bẹ̀rẹ̀ wàhálà yìí láàrin mi pẹ̀lú yín. mo bá ṣètò sẹ́pà àwòrí rẹ ni. ṣé ẹ parí iṣẹ́ ni. ọwọ́ rẹ ló kù sí tí n fi wá rí iṣẹ́. díẹ̀ sọ fún ẹ o ṣàwòrán àwọn awo kan wà tí wọ́n wá oúnjẹ fún awo ẹgbẹ́ wọn you are not a good awo. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ìwà títa ni tó o bá lọ gbọ́ àgbọn bẹ́lẹ̀ tòǹtòrò ṣó lè dórí kodò kó gun ọ̀pẹ bó ṣe wà yìí. abájọ tó ní good customer èmi náà débì mo rí bọ́ọ̀dù ẹgbẹ́ mo dẹ̀ sọ fọ́ọ̀rẹ́ mi gbàdá fẹ́ wọlé mi ṣé awo gidi lélẹ́yìí tá a rérò lílé awo gi mi wọ́n máa tò báyìí ni. ó tó balagbada rẹ bá wọ pápá yóò dẹran náà o èmi ẹ sáwó yà bẹ́ẹ̀ ń sin sáwó sẹ́ àwọn tí fáwọn olóòkáyọ náà tọ̀run mi láti wọn ò lè jàrùkù a ti ṣètò ọ̀sẹ̀ pàwòrì tọrọ wọn dayọ̀ bó ní tuntun títí ẹ ṣe lé kókó bí ojú ẹja. ẹ wo ẹjọ tó rọ lọhùn secondary school mo ti ṣàmúdẹ ṣàwọ àṣekágbá sórí eyín sí gbogbo ìtẹ́ ń ṣe yìí ẹ̀kọ́ kìíní kan kọ́kọ́rùn yẹn kìíní kan èyí tá a máa fi pa yín nìyẹn kí ni ẹ gan o dàbí àgẹ́ àlùwàlá tí bá hàndù ẹ igi ni màá sọ ẹ mọ́. lémi náà. ta ni ẹ. makùnrin tó bá tún sọ̀dún bó. gẹ́gẹ́ tó ó jà péré ni ó ní dáa fún ẹ. mo ti ibi tí mo ti sádọ̀ lọ́sẹ̀ rí mi lọ́sẹ̀ gúsí lọ́dẹ̀ ṣẹlá fún mi dọ̀ọ̀sọ̀ yìí jọ mí lójú tí bẹ̀ ilẹ̀ dà wá má lọ bẹ́ẹ̀. mo ní orin méjì kan tí mo fẹ́ kọ fún ọ. irú orin wo wá nìyẹn. ìkan kọ́kọ́ wá lọ́wọ́ lẹ̀ ọ̀ bó ṣe kọ́ ni. happy birthday to you. òdì sókè sọ̀dọ̀ yọ. happy birthday to you láyé many happy returns. báwo ló ṣe mọ̀ pé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi. ìwọ ti bẹ o wọn mọ ní arínú òdèrè olùmọ̀ràn ọkọ happy birthday to you happy birthday happy ìyẹ̀wò yẹn fi kàn kù yìí. àná mi ò àná mi ò. ọlọ́run ọmọ tó ṣèwà bẹ́ẹ̀ yẹn ọmọ yìí ṣe yéye. nǹkan ló ṣẹlẹ̀ sí ẹ yìí ìgbà tí mò ń bá ẹ sọ ó dàbẹ ní pẹ́ẹ́nu mi ń rùn bí ẹni pé mi ò mọ nǹkan tí mò ń sọ kó o dẹ̀ máa wò mí o àkàndá ọlọ́run kan ni mí ọ̀rọ̀ tí n bá ń sọ kò ń ṣe pé bóyá má mọ̀ọ́mọ̀ sọ o ṣùgbọ́n bó ṣe fi rán mi ni mo ṣe ń jẹ bó ṣe ń sọ fún mi ni mo ṣe ń sọ fún ẹ bó o kọ́ tí kúkú o gbọ́ nǹkan tí mò ń sọ ó ní èyí ọjọ́ òbí ẹ̀ àwa rẹ̀ Coca-Cola lájọ́ mu kò sí kéèkì kò sí kankan no fun. ẹ wo mo ṣe mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ fún mi yẹn òótọ́ ni ní ọjọ́ birthday tí ẹ ní pé kóun text mi àbí kò tiẹ̀ pè mí èló ló máa fi text 4 naira àbí 5 naira. bóyá ó gbàgbé bóyá kó mú fóònù tó sáré send text. ẹ̀mí ń pé kí n text ẹ̀. kó lè rán létí ó lè ti gbàgbé. kí n rán létí. àbí. no. bóyá òun ló ń pè yẹn bóyá kò dá lò. iṣẹ́ kí ni. n kọjá rẹ idiot kan ló ń pè mí n kó máa disturb yìí. idiot. ẹ dá idiot lóhùn òun tí ò kí ń ṣe idiot òun ni ààrí èèyàn kan dẹ̀ wá ń pè ẹ́ a lè sọ tí ẹ̀ sì dá lóhùn náà ká gbọ́n nǹkan tóun máa sọ. mo pé jọ́nà ló fẹ́ rò. jẹ́ kó rò ó jẹ́ kó rò ó ṣínṣin màá tóun fẹ́ ààrí yóò rò ó. Baby, happy birthday. Thank you. Oh,
ó yà lẹ́nu pé mo mọ̀ pé ní birthday àbí. èmi náà ti ń wò pé mi ò sọ fún ẹ pé ní birthday mi. ara àwọn tí wọ́n máa ṣe fún fẹ́yàn ni àwọn kan tó pọ̀ ń pa ẹ̀ tí mi mọ̀ tí wò mọ̀ pé mi mọ̀. Yes, mo ṣe findings mi débẹ̀ because I love you. Oh, thank you. Okay, ọmọ ọlọ́jọ́ ìbí ẹ̀mí àṣepọ̀pọ̀ ẹ̀ o iwájú báyìí ló pa ibi tí ló sì iwájú ni wàá máa lọ. I wish you all the best things of life. Thank you. Lágbára lọ́wọ́ Ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ ilé mi ló ti máa ṣe. Àwọn location náà you can't just say no like that. Anyways, ṣé mo lè gbé jáde lẹ́nu? No, me need take time, man. Kakon jáde just for like few hours. Okay, could I put it from now I'm in mind. Má pè é padà ńsìn. I'll be waiting for your call. Má pè é padà. Ọmọ kúlò lárí mo lásán. Wà á fẹ́ kéèkù ni o. Ó lóun fẹ́ gbé mi jáde. Kí ló wá ń dúró dè? So ẹ̀mí ń pé kí n lọ. Ok jọ kí ni reason ta ṣe wà ń bí báyìí ṣebí kéèyàn lè bá àgbé wa jáde ni òun dẹ̀ ti lárí mọ ni ẹ̀ wá dẹ̀ wọ orí ẹ̀ wá wọ́ mọ́ra pé padà kó sọ fún pé ó ráyè ó dẹ̀ wá dùn mí o tó bá ń ṣe nǹkan tí mo ní ṣe ni ó yẹ ká jọ débẹ̀ ni. Ó yẹ kẹ́ tẹ̀lé mi lóòótọ́. Yes. Bóyá kí n lè pé padà nígbà yẹn kí n sọ fún mi sí ráyè. Bọ́ mi ò sọ fún pé mi ò fẹ́ tẹ̀lé. Àwọn tó nífẹ̀ẹ́ èèyàn lélẹ́yìí irú àwọn èèyàn tó yẹ kéèyàn máa bá tò lélẹ̀ call him back. Tell him we are ready. Yes, we are ready. I'm sorry. Mi ò mọ̀ pé mo máa bá ẹ ní virgin. Sórí ìrètí mi máa ń rí ẹ, mo máa ń bẹ̀rẹ̀ pé ọmọ kan tó ti ná gbàrà tó ti ná gbòòrò ni ẹ. And owó time tó sọ fún mi pé kí n stop pé o tí mọ ọkùnrin yẹn. Bí pé bí a ṣe lọ ń parọ́ lórí lójú mi, ìyẹn ló jẹ́ kí èmi náà fi ọwọ́ agbára mú ẹ àbí kí n fagídí jábàlẹ̀. I'm sorry. Ó surprise me. And fún pé mo ti ẹ̀ bá ẹni virgin lásán. Ó jẹ́ kí ìfẹ́ kó tún gbòòrò sí lọ́kàn mi. See, at this point, I want you to know that I love you. I'm sorry. I'm sorry. I promise to show you more love, okay? I'm sorry. I love you. Driver. Yes. Ẹ wo, ẹ tán, ẹ gbé mi padà. Okay, ma. What are you talking? What did they package here? It's so important to my life. I've been telling you. Wow. Happy birthday to you. Happy birthday to you.
John now, sílẹ̀kùn now. Oh my God. Kí ṣe lè dì bá. Dear. Hello, Adewale. I need to come up to hospital, sir. There's an emergency. Hey. Please, I need your help. I need your help. I can't do this alone. I need you to start coming now. Please. All right, I'll be expecting you, please. Oshe. You can see it here. Everybody. Go. Yes, sir. Who's there? Hey, Mariba! Yeah! Viva doctores! Hey, what you? Everybody, lioness. Doctores. Yay! How are you? Hey! Keep your greetings to yourself. Imbo ló ti máa rìn yín ná. Mo tí yóò bí. Imbo ló ti bọ̀nà tó lókun lọ́rùn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ibi kankan ló ti ń bọ̀ ni. Ṣé o ò lè padà síbi tó ti ń bọ̀ ni for goodness sake? The whole thing, I don't understand it. Ṣé ló lè pọ̀ o ti kọ script yẹn? O wá act it out. This minute, o wà lọ́sibítù, ara ẹ̀ ò yá. The next 2 hours, ara ẹ̀ ti yá. Kó lè padà síbi tó ti ń bọ̀. No! O jókòó pa síbí. Hey! When I'm talking, you keep quiet. Okay? See, me was similar to my baby Joe. I'm here to give you a last warning. Because the next time I step my feet in here, me ò fẹ́ rí Enibi. Tí mo bá rí ẹ, trust me, you'll be sorry for your dear life. Thanks. Roger room. What happened? Oh, very delicate situation. Ẹni yóò lè ṣe ń wá bí. Olúwa ni ẹ̀rọ. Kí ló dé torí Ọlọ́run? Kí ló dé mo fọlọ́run lè bolódà? Má ṣe bẹ́ẹ̀ mo fọlọ́run lè torí Ọlọ́run. Má dá wẹ̀rẹ̀ ló má dá lórí burúkú ni. Má jọ mo fọlọ́run lè. Má dá wẹ̀rẹ̀ lọ́hùn. Má dá burúkú lọ́hùn. Ó máa fà mí mẹ́kún o. Olóòtú mi náà. Wọ́n lọ. Àdìgẹ́ kúrò pé ó fẹ́ kó ṣìkà. Fún mi. Àwọn olùsí àṣì àlọ́nu bọ́ọ̀sì. Mo kú. Wọ́n ní gbèdé lọ. Sí àṣì àkóhùn kó sọ ọmọ kó sí. Ìyá jẹ́ bí olórí burúkú ẹ̀mí náà. Máa bá wẹ̀rẹ̀ fà. Máa bá lọ́sọ̀ lẹ́sẹ̀. Ọlọ́run mi lámìlà rí ẹnìkan yàrá bẹ́ẹ̀ wọ́n náà lọ.
bàbá. Ọ̀gá. Báyìí lọ́dún. Ìjọba tó máa yàgbẹ́ sára. Ẹ̀sà ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ sà. Kí ló ṣẹlẹ̀? Fáyọ̀dì mọ̀tì. Ilé òní léwọ̀ ọ̀nà nínú wa. A ní ogun àsúrẹ́ pé o. A ti rí inú ilé lónìí o. A ní rí wàhálà lórúkọ Jésù. What is the matter? Ẹ wo nǹkan kan ṣẹlẹ̀ ilé lónìí o. Tó burú jù o. Bí jẹ́jẹ́ ìmú jókòó sẹ́nu ọ̀nà. Àti fún mi náà, ó jókòó bí. Fún mi tiwa, ó jókòó bí ó ń ṣe fàájì. Fún mi kan náà. Fún mi kan náà. Kí ló ṣẹlẹ̀? Kọ̀ pẹ́ mo rí pẹ́pẹ́pẹ́ lọ́sọ̀ Eli náà bá dé àtẹ̀sí kíra wa ń sìn. Pause. Doctor what? Lọ́sọ̀ Eli. Ó wá sí bíbá. Alágbára Ọlọ́run. Àbí táǹgbà ó nìyẹn. Ẹ yẹ òṣò kàbẹ́ ṣe lọ́tọ́kọ̀ pẹ́ bọ́kàbọ́ kókó náà lọ́sọ̀ rẹ̀ àtẹ̀kíra wa ṣe fàájì gbogbo. Dàrẹ́s ọkàn bọ́ọ̀lù ọ̀dọ́ ọmọ yìí ni níbi tó ọmọ tó jókòó sí kò sí dáhùn sọ fún ọmọ ìtọ́ lónìí. Mo kọ́kọ́ rò pé bóyá eré tíátà ni pé àwọn orogún dédé o. Kí ló ṣẹlẹ̀? Kí ló jọ fàpọ̀? Kò yé mi o kò sí tí ó sọ sọmọ ìtàn ó kọ́kọ́ lálẹ́ ní Yorùbá rẹpẹtẹ mi ò mọ̀ pé gbówé o àsọgbó èbó ti ní gèdègèdè yìí ọ bẹ̀rẹ̀ òyìnbó he's a English he's a vagabond he's a kidman kí ló lè tó yẹ gbà mí kò sí tí ó sọ fún mi tán ìjẹ́ kí ló ṣẹlẹ̀ ó bínú jáde ní fún ara fún bó ṣe ní gèdè yẹn ló bínú jáde fún ara fún tí ní mo rò mọ́ lára mi kan fẹ́ dàdúró kí n bá dọ́gba. So that's why tó fi kọ́ mi pé mo ní emergency in office. Ta ló pè èmi. Ẹni náà. Dọ́sọ̀ pé yìí iṣẹ́ tó fẹ́ wá sẹ̀rẹ̀ ó ti lé ọmọ yìí lọ ọmọ yìí wá pààkì ẹrù ẹ̀ kò sí tí mi ọmọ wa bẹ̀ mo ní ìjọ tó lọ fún mi má lọ. No, I didn't get you. Fún mi. Ó ti kẹrù ó ti lọ. Ó pààkì ẹrù ẹ̀ ó lọ. Ẹ̀sán ọ̀kẹ́ orí jáde. Fún mi mọ́ lọ. Fún mi mọ́ lọ. Ọmọ yóò gbọdọ̀ lọ́dún lé ọmọ yìí ti lọ́dún lé yọ fún mi ti kú ẹrù ọtí lọ tẹ̀mí yé mi o. Èwo lélẹ̀? Èwo lélẹ̀? Hello, bàbá owó pẹ̀tù. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Kí ni ẹ ti yọ wọ́kọ́wọ́ ti yọ wọ́kọ́wọ́? Mo kàn ń gbọ́ yùnyùnyùn ní báyìí mi ìmọ̀ ibi tó yùnyùnyùn ti ń wà. Àní mò ń gbọ́ yùnyùn. Ó tún ti dáwọ́ dúró báyìí mo lẹ́wà. Ṣé kí n máa bọ̀? Ẹ dáwọ́ ẹ dúró mò ń bọ̀. Mo ní kí lọ lámọ̀ jáde lẹ́ẹ̀kan. Adéwálé kí ló ń gbò tó mọ̀ ẹ́ fi sápò ìlọ́kàtà ẹ̀ lórí ládùúgbò gbogbo làálàá mi lórí ọmọdé òde mọ́ wàhálà tàbí ṣe àgbà tó tún sá lọ kí ló ń wò. Kábíyèsí ṣàdédé mo lọ bí iṣẹ́ ẹ̀ ìgbà tí mo délé bí mo ṣe wá fún mi tì nílé nìyẹn ó dẹ̀ ti gbogbo ibi tí mo mọ̀ ni mo ti wá sí kò ń ṣẹ̀bi mi ẹ dẹ̀ máa wo ìfẹ́ ọmọ yìí ó ti gbilẹ̀ lọ́kàn mi ó ti ń plan pé between now and the next few days kí n propose kí n mú kádẹ̀ ṣègbéyàwó tó ṣẹlẹ̀ nìyẹn kábíyèsí. ó gbọ́ràn mọ́ nígbà tó ń gbọ́ràn gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ sórí ibi táì gbọ́ràn sún ẹ dé orí ibi táì gbọ́ràn ọmọdé yẹn ó dẹ̀ àwọn ètùtù kan dẹ̀ wà tó yẹ ká ṣe ó ìwọ lọ́ba lọ́la o ó fẹ́ ṣáde lórí mi ó fẹ́ bàlújẹ́ mọ́ mi lórí ni. mo ti gbọ́ kábíyèsí mo fi dá lójú pé gbogbo ibi tí mo bá ń máa wá fún mi sí lágbára ọlọ́run ó sì ń rírí. wá rí kò dẹ̀ mú wá fún mi bí. Emergency. Why now? Emergency. Abeg, Dr. Femi wà bẹ́ẹ̀ now. Go and call Dr. Femi for me, jọ. Dr. Femi ò sí lórí seat. Dr. Soji ńkọ́. Ó wà ní tíátà, emergency ni. Doctor, emergency. Oh my God! What's your problem? Get out as I'm coming.
area bíbá ló ń gbé àti wá káàkiri. Ó mọ́ra báyìí, ó ga díẹ̀, ó lómi lára. Ẹ má bínú, ẹ ní bóyá bíi photograph ẹ̀rọ kan lọ́wọ́. Ìgbà tá a lọ sí TV station radio station a ní. Ìgbà tí ẹ ní photograph lọ́wọ́ ṣé ẹ mọ orúkọ ẹ. Why not, mo mọ̀ jù. Kí lórúkọ ẹ. Fún mi lórúkọ ẹ. Fún mi. Bẹ́ẹ̀ ni light. Fún mi Martins ni. Fún mi Martins kọ́, fún mi King ni. Ẹ̀gbọ́n ẹ bá mi sọ̀rọ̀ jàre. Ẹ wò ṣe ní àdúgbò fún mi kan ṣo péré. Kọ́pà ó lè jẹ́ owó lélẹ́gbẹ̀ẹ́ wá ní báyìí ó ti kó lọ. Ìyẹn dé bíbá ìpínlẹ̀ 3 days lọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí ni sọ òtítọ́ ọ̀rọ̀ fún mi sá. God bless you. Ṣẹ́rí tẹ bá wo gbogbo àdúgbò yìí dáadáa tẹ bá ń rìn lọ láti èmi títí dọ̀la ẹ lè rí fún mi o. Fún mi kan ṣo tí èmi mọ̀ òun gangan ni kọ́pà tó sọ yìí. Méjì lèmi jẹ́ mọ̀. Ìjẹta ló dẹ̀ ti kúrò ládùúgbò yìí ṣe ti gbọ́. My advice for you is kí ẹ fi dá ìpadà síbi tó ti ń bọ̀. Pé kí ni reason? Kí ni reason? Very good. The reason is that o padà wọnú ilé wa. Sórí ọjọ́ tó ti kúrò nínú ilé. Ó dà ní pé ayé mi ti lọ. Mi ò tiẹ̀ understand ara mi. So get reason tí mo fi ń sọ ilé ni wípé mo fẹ́ sọ story kan fún ilé ni before kí n tó apologize. See? Èmi tó ń wò yìí ọmọ ọba ni mí, ilé ọba ni mo ti wá, kò ń sọ ọba àwọn ọba kéékèèké ọba oríko yẹn o, ọba ìlú ńlá ni. Nǹkan kan wà nílé wa tá bá fẹ́ fẹ́yàwó o méjì la gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí àwọn bàbá wa bí wọ́n ṣe fi lélẹ̀. 1, a gbọ́dọ̀ farabalẹ̀ obìnrin tá bá fẹ́ fẹ́. Number 2, ẹni tá a bá máa fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ọmọbìnrin tí ò tí ì mọkùnrin rí rárá. Yes now, okay, tá a bá tiẹ̀ ní àwò ń máa ń pòwe kan pé ọba kò ń jàjẹkù. O get? Àti kékeré làwọn parents mi dẹ̀ ti máa ń sọ fún mi pé ìṣẹ̀ṣe ilé wa ni o, kò sẹ́nikẹ́ni tó gbọ́dọ̀ takò. Bet ìgbà tí mo rí ẹ gbogbo tí mo wá lára obìnrin pátá to the extent of nta fẹ́nilé wa kan ló wà lára rẹ̀. Wo kò ṣe pé mi love ẹ. O ní láti rí bí o ṣe rí lọ́kàn mi, mo love ẹ jù. Gbogbo wa rẹ pátá, the way you talk, the way you dress, the way you react, you so humble. Oh my God. Bet mi ìfẹ́ kó rí mi bí ẹni pé mo fẹ́ take advantage pé ìgbà tó ti rescue mi mo wá láti hospital. Tó bá rántí lọ́jọ́ tá wà ní restaurant ó sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn ó láwọn ọkùnrin a sọ pé àti bíi bàbá àti bíi ìyá irọ́ ni tábà ti. That's why tí mo fi prove wrong. Let's put that one aside. Now come back to that ọ̀rọ̀ Dr. Elin yẹn colleague mi at office. Àgbá òfìfo wọn kò máa ń sọ pé àgbá òfìfo máa ń dún máa ń pariwo gbogbo ohun tó ń ṣe yẹn ó heart ní. Mo máa sọ fún lọ́fíìsì tó bá bẹ̀rẹ̀ pé máa ní wàá good ní acting wáyé tó fi darapọ̀ máwọn òṣèré kó má bá wọn heart. Gbogbo ohun tí ó ṣe fún ẹ lọ́jọ́ tí o kúrò nílé gbogbo ẹni gate máa sọ fún mi. Now Dr. Elin kò sí any feelings kankan tí mo ní fún ṣẹ́ni tó jẹ́ pé colleague mi ní ọjọ́ lọ university wọ́n sọ gbogbo àwọn ìdán tó ti pa gbàtà chairmanship bó ṣe ná gbàrà ná gbòòrò gbogbo àwọn resident doctor ṣé yẹn ni máa gbé sílé kò tiẹ̀ bá lànà lè wà mọ́ ṣé you understand. Ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ mo fi Ọlọ́run tó dé mi pẹ̀lú ẹ̀bẹ̀ mo fi orí adé bẹ̀ ẹlẹ́dàá mọ̀mọ́ mi olórí mo fi bẹ̀ wo ẹlẹ́dàá tèmi gan mo fi bẹ̀
tó yẹn. Máa gbọ́ mi ò tí ì ṣe nǹkan kan nílé wa à ń kúnlẹ̀ fóbìnrin bẹ́ẹ̀t wo. No. Please. Alright, I shall not sleep places. Ẹ jẹ́ ká gbà pé gbogbo nǹkan ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀. Adéwálé ló wà wájú ẹ. Wo as from this moment jẹ́ ayọ̀ yẹn kú. Oya. Okay, Adéwálé. Ó ṣẹ̀ mí, mo dẹ̀ ti tó bá ti ṣẹ̀ mí gan mo ti dáríjì. Thank God we are back together again, so I'm fine. Wàá ṣe fífọkàn fún mi. Question tí mo bá ti béèrè wàá dáhùn. Lóòótọ́ kò ní ṣe question and answer but I want to tell you, baby, do you love me? I love you.